A kí gbogbo wa ní gbogbo ibi tí Ọlọ́run bá ní kí wọ́jà ọ̀rọ̀ yìí kí ó dé. A sì kí gbogbo wa gẹ́gẹ́ bí àsìkò tí Ọlọ́run bá ní kí ọ̀rọ̀ yìí kí ó bá wa láàárọ̀ ni, lọ́sàn-án ni tàbí ní alẹ́ ni. Pàtàkì jùlọ, mo fẹ́ sọ ọ̀rọ̀, mo sì fẹ́ sọ òkodoro ọ̀rọ̀ fún ara mi àti gbogbo àwa tí a bá jẹ́ bíbí ire ní ìlú Ògbómọ̀ṣọ́, nílé lóko àti lẹ́yìn odi. Mi ò yọ ẹnì kankan sílẹ̀, ṣùgbọ́n mo fẹ́ rọ̀ wá wípé mi ò ṣe ẹni tí mo ń ṣe ẹ̀yàmẹ̀yà. Mi sì ṣe ẹni tí mo ń mú ọ̀rọ̀ ẹ̀sìn kan fi bú ẹ̀sìn kejì. Wọ́n mọ̀ pé irú wọn ní àwọn aláìmọ̀kan. Torí Ọlọ́run ló mọ ibi tí kálukú ó parí títí ẹ sí. Kódà ní ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé nínú àwa Mùsùlùmí gan, a máa tún bẹ Ọlọ́run rẹ̀ ní pé ìwọ Ọlọ́run o, jẹ́ kí n parí rẹ̀ síbi dáadáa. Nínú rẹ̀ náà láti máa sọ pé ní gbogbo ìgbà tí ikú bá fẹ́ ká wa mọ́, kó ká wa mọ́ pẹ̀lú kalimatu shahada. In tó ń wù wá, ìlà ń bẹ Ọlọ́run bá lé lórí. Kọ́ Ọlọ́run bá kó san kálukú gẹ́gẹ́ bí èròǹgbà rẹ̀ àti nǹkan tí ń fẹ́. Ọlọ́run bá kó fún wa ní iṣẹ́ tí ó tẹ́ òun Ọlọ́run bá lọ́rùn. Kọ́ Ọlọ́run bá kó tira ara rẹ̀ nínú ara rẹ̀ láfi bẹ́ẹ̀ kí ó fún wa ní àwọn iṣẹ́ yẹn ṣe. Torí kò sí iṣẹ́ kan láyé yìí tí ẹ̀dá kan lè dìde tí ó sọ pé òun ló ń bẹ̀rẹ̀ rẹ̀, òun ló ń parí rẹ̀ nínú ọgbọ́n òun, nínú òye òun, nínú agbára òun ni. Àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn kejì tí à ń pè ní Kristẹni, wọ́n mọ̀ ní tí Ọlọ́run bá kọ́ ilé náà, gbogbo kọ́lékọ́lé wọ́n kàn ń ṣe lásán ni. Àwa bẹ Ọlọ́run bá kí Ọlọ́run bá kó bá wa kọ́ ọkàn wa. Kó jẹ́ kí ọkàn wa kó dúró ṣinṣin lórí òdodo, ká sì lè sọ òdodo, ká sì má lè kúrò lára òdodo. Gbogbo nǹkan yòówù tí ojú wa bá ń rí, kí a gbà wípé tí ń kọjá ni. Ọ̀rọ̀ tí mo ní láti sọ fún wa, òun ni wípé mo bẹ̀ wá, mo rọ̀ wá. Kí ni nǹkan tó jẹ́ kí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kó dé ibi tó dé dúró yìí? Àjèjì kọ́ ló ń jà wá ní ogun. Àwa là ń fi ọwọ́ ara wa là ń lọ rí fi gbé àjèjì wọlé láti wá jà wá lógun. Ìbéèrè wa ni pé kí ló fà tó fi jẹ́ pé ọ̀rọ̀ yìí fi wá dé ibi tó dé yìí? Kò ju wípé àwọn alágbára nínú ayé láàrin wọn pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run ló mọ bí ẹrù kálukú ṣe tó níwájú rẹ̀. Ṣùgbọ́n nínú ayé àwa rí wọn gẹ́gẹ́ bí alágbára. Àwọn náà ń bá àwọn tí wọn ò lágbára nínú ayé jà. Àwọn tí wọn ò sì lágbára yìí, báwo lẹrù wọn ṣe tó níwájú Ọlọ́run ọba? Ọlọ́run ọba nìkan ló mọ̀. Ìjà agbára là ń kì í bọ̀ tó lọ já sí ìjà ẹ̀sìn, tá a sọ di ìjà ẹ̀sìn, tá a wá mú tẹ̀sìn náà tá a wá kí òṣèlú bọ̀.
ẹ jẹ́ ká jọ bára wa sọ ọ̀rọ̀ ọmọ ìyá tí kì í yà. Wọ́n láwọn ọmọ bàbá náà máa bá lẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan, má jẹ́ kí bọ̀dá wa yọ gbọ́, má jẹ́ kábúrò wa yọ gbọ́. Ṣùgbọ́n àwọn ọmọ ìyá ọmọ wípé ọlá ọmú kan náà dájọ́ mú, ó sì ń ṣe bẹ́ẹ̀. Omi ìmọ̀ ẹ wá gbọ́, kẹ́ ẹ gbà kẹ́ ẹ tẹ̀lé mi Ọlọ́run ọba. Ẹ jẹ́ ká jọ mú, ká wá jọ sọ ohun tí ń jòdòdó ọ̀rọ̀ fúnra wa lórí nǹkan tó wà nílẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ẹ̀ lágbára, tẹ́ ẹ dúndò wípé bó bá lè rí kó rí. Tí tèmi ti bàjẹ́ náà, bí ti gbogbo ayé yòókù ọba bàjẹ́, kò tí ì sí tó ti burú ń bẹ̀. Tẹ́ ẹ bá ní yóò pẹ̀yìn, tó bá tètè ya yín kọ́, kí ni nǹkan tẹ́ fẹ́ gbìn sílẹ̀? Ẹ̀yin alágbára, tẹ́ni ẹ ti gòkè odò, kí afárá tó já, àwọn tó ń bọ̀, odò ọba kó wọn lọ, kò sí tọ́kàn yín. Ẹ mọ̀ pé lẹ́bí inú àwọn tó ń sáré bọ̀. Báwo lẹ sì fẹ́ ṣe ọ̀rọ̀ ara yín láàrin yín pẹ̀lú Ọlọ́run lórí okùn ẹbí? Ibi tí mò ń lọ ò jìnnà rárá. Ibi tí mò ń yà sí ló pọ̀. Kì í ṣe pé torí nǹkan kan, torí pé ká lè bá àjọ gbọ́ àgbọ́yé láàrin ara wa ni. Wàhálà Ògbómọ̀ṣọ́ tẹ̀rí tí ń dá wa láàmú l'Ógbómọ̀ṣọ́. Yunusa, bẹ́ẹ̀ ṣe ń wò yùn, ọ̀pọ̀lọpọ̀ ọgbà lọ́lọ́run mọ̀ tí máa ń mú, tí ó fi pé kọ́ máa fi ẹnu ara rẹ̀ sọ nǹkan tó bá ògùn gangan fúnra ara rẹ̀ wí. Mo ṣe àkàwé ọ̀rọ̀ kan fún àwọn èèyàn wa kan. Mo ní Yunusa àtàwọn tán gbé wá, wọ́n fi agbára owó, wọ́n fi agbára àwọn alálàáfà, wọ́n fi agbára oògùn níta láwo, wọ́n fi gbé kalẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Nígbà tó yá, wọ́n kì í tún ṣèlú bọ̀. Nígbà tó yá, ní ìsìn wọ́n ti ń kì tìdílé bọ̀ lábẹ́nú láti mọ kọ́ àwọn ìdílé kan síra wọn. Bẹ́ẹ̀ àwọn kan náà wọ́n jókòó tí kìíní tí wọ́n ń ṣe, ẹ ò bẹ̀rù Ọlọ́run ọba ni. Níbo ni mò ń yà sí lórí ọ̀rọ̀? Ẹ jẹ́ kí gbogbo àwọn ọlọ́lá ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá kí wọ́n jáde. Kán fi Ọlọ́run ọba wọn kán fi búra, kán sì fi ọlá tọ́lọ́run ọba ṣe fún wọn kán fi búra níwájú Ọlọ́run. Ilé wo ni ó kún Yunusa lọ́wọ́ lórí pé kó jẹ́ imam? Ilé wo ni ó kún lọ́wọ́ lórí pé tó bá jẹ́ pé ìmáàmù wa náà ni, a ti fi gbogbo ara, a ti fi tẹ̀lé àwa pẹ̀lú ẹ̀? Kí ló ti burú jù? Ẹ ò ṣe tí ò dáa. Wàláhì nǹkan dáadáa lẹ ṣe. Mo fi Ọlọ́run ọba tó dá mi, mo fi búra, mi ò fi bú yín. Dáadáa lẹ ṣe. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ fi ṣe, ǹjẹ́ ẹ padà bira yín léèrè pé ṣé mo ṣe torí agbára tí mo ní gẹ́gẹ́ bí olówó ni, àbí mo ṣe torí Ọlọ́run? Nínú nǹkan tí máa dẹ́rù bà mí jù nínú ìrìn àjò ayé, ìnọ̀rọ̀ Ànábì Musa alayhi salatu, mo máa fẹ́ kọ́ ẹ̀kọ́ tó pọ̀ látara Ànábì Musa torí ahlul hakika ni, ahlut tasawuf làwa náà. So àìmọ́ kẹ́kọ̀ọ́ lára Ànábì Musa, irọ́ ló pa. Tẹ̀sùbá rẹ̀ ò tí ì dúró, kò tí ì dùn. Tó o bá kẹ́kọ̀ọ́ lára ìrìn Ànábì Musa, kó wá mú, kó wá fi ṣiṣẹ́ pẹ̀lú àsàlátù Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó ti rọ́nà lọ.
Ànábì Musa alayhi salatu wa salam nínú ìrìnàjò tí máa ń rìn lọ rèé bá Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọgbà dọ́dọ̀ Ọlọ́run mo gba àwẹ̀ mo ṣe kínní fọlọ́run. Ọlọ́run níwọ̀ ló ní torí tèmi kọ́ ló fi ṣe. Ọ̀kan Musa mì Ọlọ́run kí wá la wá lè ṣe tí inú yín fi lè dùn. Ọlọ́run ní gbogbo nǹkan tó bá ṣe torí èmi Ọlọ́run, gbogbo nǹkan tó bá sì fẹ́ kọ torí èmi Ọlọ́run mo yọ́nú sí. That is to say gbogbo ọba nífẹ̀ẹ́ èèyàn náà ni àgbogbo tó bá ṣe torí Ọlọ́run. Tẹ́ bá sì fẹ́ kọ̀ǹkà ẹ̀kọ́ torí Ọlọ́run, tó bá ṣe pé torí Ọlọ́run lẹ fi ṣe ń tẹ́ ṣe nígbà tẹ́ fi support Yunusa níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, tẹ́ wá padà wá rí i pé láàrin yín pẹ̀lú Ọlọ́run ìntẹ́ support yìí kì í ṣe iṣẹ́ Ọlọ́run lẹ support, àmọ́ ẹ ti kẹran mérò gẹ́gẹ́ bí nǹkan tó Yunusa náà wí ìpè tẹ́ bá fi alẹ́ tẹ́ bá fi lọ rí ṣẹ́gi nígbó ẹ̀ṣẹ̀ àkèké mọ́ ẹ̀ṣẹ̀ ìrà mọ́ ẹ̀ṣẹ̀ ìjò mọ́ ẹ ti wá rí pé ẹ ti lọ rí ṣẹ́gi lóru báyìí. Ẹ dákun torí Ọlọ́run kí ló ti burú jù tí gbogbo yín bá dé tẹ́ bá jọ jókòó tẹ́ bá jọ pamọ́ pọ̀ tí ẹ jọ gbé yẹ̀wò lórí ara yín fúnra ara yín láìsí pé dìgbà táwọn èèyàn bá ń wá látòdì mọ́ pòyè ọ̀dọ̀ yín. Ọlọ́lá ń bẹ nínú yín fa, onípò ń bẹ nínú yín, àwọn alágbára ń bẹ nínú yín, àwọn olówó ń bẹ nínú yín, àtọlá àtìpò àtagbára àtowó àtọgbọ́n márààrún yẹn wọ́n ń bẹ lára ẹ ò wá tí ìfijọ́ kankan ẹ fi jókòó kẹ fi wà àlàáfíà fún l'Ògbómọ̀ṣọ́. Ó tún wá jẹ́ pé nínú yín náà látún ti ń rí àwọn tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ tó ń da owó wọn lẹ̀ òógùn wọn láti wípé kan tó wà mọ́ fi dàrú lú. Ẹ wá lẹ̀ ń tijú àwọn kan ẹ̀ ń tijú àwọn kí lọ sọ́lọ́run ló yẹ kẹ́ bẹ̀rù kẹ́ tijú Ọlọ́run ní àbẹ́yàn. Ẹ wá lẹ̀ fẹ́ ṣoore oore ẹ má jẹ́ kán mọ̀ pé mi ni o tán bá mọ̀ pé mo wà pẹ̀lú yín ọkàn yín ọ̀bàjẹ́ ọkàn àwọn ayé ò fojú sí mi lára. Táyé tẹ́ bá sá fún kọ́lọ́run káyé ọmọ fojú sí yín lára sí ojú Ọlọ́run bá fọ́ ni. Sójú Ọlọ́run bá fọ́. Ìbéèrè mi sí yín ni láàrin yín pẹ̀lú Ọlọ́run báwo lẹ ṣe ń sùn tọ́kàn yín ń balẹ̀ wípé lójoojúmọ́ ìní Yunusa ń lùlù ogun f'Ògbómọ̀ṣọ́. Báwo lẹ ṣe ń sùn tẹ́ ń fi ń jí tẹ́ ń yín fi ń dùn wípé lójoojúmọ́ ìlà àwọn àjèjì ń wọ ìlú Ògbómọ̀ṣọ́ tán wọ́n ń kọ́ Yunusa lọ́gbọ́n burúkú lé wa lórí. Torí gbogbo àwọn tẹ́ tí wá s'Ògbómọ̀ṣọ́ ní ìsinmi ò tí rẹ nìkan tó ti mú nǹkan gidi jáde. Gbogbo ẹ̀yin tẹ́ wá ni mò ń bá wí. Gbogbo ẹ̀yin tẹ́ wá a dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run san yín lẹ́san gẹ́gẹ́ bí àníyàn yín. Kí láyé padà tó bá wa láti ìgbà tẹ́ ti wá? Ǹjẹ́ ẹ wá níjọ́ kankan padà níjọ́ kejì kán mọ̀ bú yín? Àtijọ́ tẹ́ ti wá ní ìsìn kí ni nǹkan tẹ́ ti rí sọ fún àwọn ará ìlú wa láti pé ẹ̀yin ará ìlú o ẹ máa bọ́rọ̀ yín lọ bẹ́ẹ̀ ṣe ń bọ́rọ̀ yín lọ nítorí pé ẹ̀yin kan lẹ jẹ̀bi Yunusa àbí pé ní Yunusa ìwọ ló jẹ̀bi ìlú kúrò níbẹ̀ fún wọn. Kàkà bẹ́ẹ̀ nínú wa náà láti èmi yìí fi etí mi yìí wàláhì tàláhì súnmọ́bìláhì lẹ́zí ilá ilá ìlà wà mo fi tí mi gbọ́ tó bá sì dàbí irọ́ ẹ pé bàbá wa Suleiman ọlọ́rẹ kí wọ́n bi wọ́n léèrè kán fi gbogbo tán kọ́ nínú mọ̀ nílé ayé wọn kán fi búra wípé tí mo fẹ́ sọ yìí tó bá jẹ́ pé irọ́ ni. Wọ́n fi anu ara wọn wọ́n fi ṣe voice note láti máa fi jíṣẹ́ fún ìlú nínú gúrùpù wọn pé n táwọn rí l'Ògbómọ̀ṣọ́ táwọn rí l'Ògbómọ̀ṣọ́ nìyí. Kódà nígbà tó dé àyè ibì kan àwọn pé Yunusa wípé Yunusa tá bá fẹ́ sòótọ́ ọ̀rọ̀ fúnra wa n tó wà nílẹ̀ ò lè jẹ lọ o àìbá mọ̀ bẹ́ẹ̀ tó lè mú ẹ tó fi lè jẹ lọ òun ni pé kó lọ rèé bá gbogbo àwọn tó ti ṣẹ̀ bẹ̀rẹ̀ látòrí kábíyèsí àtàwọn tán dáṣọ bọ̀ ẹ́ lọ́rùn àtàwọn tán fún ìyàwó rẹ̀ àtàwọn ọmọ ní jíjẹ tán tó sanwó iléèwé wọn nínú àwọn tọmọ
lórí bá wọn kọ́ lórí mọ́ tọrọ àforíjì lábẹ́nú. Ó dúró sí wọn wájú báyìí ni ó ní wàláhì tàláhì àwọn ò ní lórí bẹ anybody. Ṣùgbọ́n o n tó nǹkan mọ̀ ní ìsìn ni pé ẹni tó lè fún òun nímọ̀ràn tó péye jù ilẹ̀ ni tó bá sọ fún òun pé kóun fi ààyè ìmáàmù ńlẹ̀ kún wọn mọ́ lọ. Wàláhì tàláhì sùmọ́bìláhì lẹ́zì láìláha ìlà wà mo fẹ́ tí mi gbọ́. Mo mọ̀ wípé àwọn tí wọ́n gbé fún wa tá a gbọ́ náà ń gbọ́ mi wọ́n sì ń rí mi. Wọ́n wá lè torí rẹ̀ kán dìlítì ẹ̀ kán pé rọ́ ni. Àmọ́ wàláhì tàláhì tó bá dojú rẹ̀ á mọ̀ pé lágbájá ni làkàṣègbè ni. Ẹ ó gbé omi àlùwàlá ẹ ṣe àlùwàlá lójú gbogbo ayé lórí fídíò tí gbogbo ayé ò rí yín tẹ́ fi Kùránì búra tẹ́mi náà ti máa fi búra. Táfi pé mi ò gbọ́. Bẹ́ẹ̀ ni wàláhì ìbànújẹ́ ọkàn ní mú mi sọ tí mò ń sọ yìí. Ẹ má sọ pé mi ò láṣìírí, mi ò rínú gbé àbòsí sí ni. Àwọn òdodo ọ̀rọ̀ ń bẹ tẹ́ni tó bá mi sọ òdodo ọ̀rọ̀ ń bẹ tó fàṣírí sí mi lọ́wọ́ tó yẹ pé kò sẹ́ni tó gbọ́. Ṣùgbọ́n nù mi ò kí ń gbé àbòsí dúró. Ìwọ tó bá bá mi sọ̀rọ̀ tó bá di pọ̀rọ̀ bá fẹ́ jẹ́ bí àbòsí ara mi ó rò fún mi pé kí ni àbòsí ni màá jáde. Torí náà mọ̀ wùlẹ̀ bá mi sọ ọ̀rọ̀ tó bá ti mọ̀ pé àbòsí ló ń bá bọ̀. Wàláhì mo fi tí mi gbọ́. Wọ́n lọ dáa náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n náà wá sọ yìí Yunusa. Nígbà tó rí bó ti ṣe rí kí ló ṣe tó jẹ́ pé ìwọ náà kúkú fẹ́ kan ní sọ̀kalẹ̀ fúnra ara rẹ̀ honorably pẹ̀lú àpọ́nlé kó pò ń lọ. Ó lóun ti gbìmọ̀ràn láti ṣe bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n àwọn kan nílùú Ògbómọ̀ṣọ́ ni wọ́n lóun ò gbọ́dọ̀ sọ̀kalẹ̀. Wọ́n láwọn kan nílùú Ògbómọ̀ṣọ́ náà láwọn ò gbọ́dọ̀ sọ̀kalẹ̀. Ó láwọn kan nílùú Ògbómọ̀ṣọ́ ló lóun ò gbọ́dọ̀ sọ̀kalẹ̀ nínú àwọn alágbára Ògbómọ̀ṣọ́ náà ní òun ò gbọ́dọ̀ sọ̀kalẹ̀. Àwọn á ń ṣèbéèrè lọ́wọ́ gbogbo ẹni tí ẹja lágbára yìí kí lẹ̀ ń fi Ògbómọ̀ṣọ́ rọ̀, kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ kó Ògbómọ̀ṣọ́ kó dà, kí ni nǹkan tẹ́ ń gbà lérò ní èrò ọkàn yín pé bẹ́ẹ̀ ṣe fẹ́ kó Ògbómọ̀ṣọ́ rí nìyí. Ẹ bá ní yọ ya ní ibùdó bá lọ rí ya lóòrò ńkọ́. Ogun ò kí ń bímọ tọrọ. Àwọn kan ń bínú ọlá yín. Ọlọ́run ṣe mí bẹ́ẹ̀ o. Gbogbo àgbọn máa ṣe tán láti pé mo fẹ́ bínú ọlá ẹnìkan wọ́ lọ́mọ ṣàpamí rẹ̀. Àwọn kan ń bínú ọlá yín. Intent fi ń sọ látọ́ pé tó bá délẹ̀ ibẹ̀ ni wọ́n kọ́kọ́ sun níná délẹ̀. Àti mọ́tò ni o, àti ilé ni o, àti gbogbo tẹ́ǹpẹ́ ni o. Tó yẹ pé tó bá délẹ̀ tán ẹni tí wọ́n rán ní kankan petrol 1000 naira péré ni ó lò yọ bẹ́ẹ̀ lù nǹkan tẹ́ ní. Àwọn ọmọ wa máa sáré jáde nínú ilé. A ò gbàdúrà kó débẹ̀. A ò pàápàá. Èmi Zubairu Mohammed Taofeek láti ibẹ̀ tí wọ́n ti ń bọ́rọ̀ bọ̀ tó fi di sí ariwo tí mò ń pa mo ni wọ́n fẹ́ dógun lẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Wọ́n fẹ́ dógun lẹ̀ kí bàbá wa Gandhi ò tó dé. Èmi wà níwájú area commander tó lọ. Ó ń sọ fèmí níwájú gbogbo àwọn èèyàn àti àwọn èèyàn ńlá látàjọ wà lórí ìjókòó máa ń fi kó wa ẹnìká wa. Ó ní tí ń bí òun nú pẹ̀lú mi ni pé ohùn mi ti le jù. Màá máa sọ̀rọ̀ bí ìgbà tá ń bọ̀ wá jagun l'Ógbómọ̀ṣọ́. Òní ni ọ̀la ni àwọn sì ń múra wa. Ṣùgbọ́n tó bá ti wá díjọ́ tán retí wa wọ́n bá rí pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Màá sọ̀rọ̀ lọ́sàn-án, màá sọ̀rọ̀ lálẹ́, màá jáde lójú ọ̀sán nínú ìgboro, màá rìn nílùú. Ògbómọ̀ṣọ́ ni mo ti dé tí mo fi dé sínú ilé mi lánàá. Ọjọ́ mélòó àbóṣù mélòó ni mo ṣe l'Ógbómọ̀ṣọ́ láti ìjọ́ tí wọ́n ti bí mi. Mi ò lo àwọn ọjọ́ kó gùn léra wọn kó gùn tó báyìí rí l'Ógbómọ̀ṣọ́. Oṣù 4 gbáko. Láàrin oṣù 4 àárín ọ̀sẹ̀ kan ni mo wá sí Èkó tí mo padà.
ló jẹ́ kó mi nínú àwọn ọmọ yín kọ́ mọ́ sọ pé ẹnìkan ṣe ní mí. I am into real estate. At the same time, I deal in construction trucks, both sales and renting and hiring. Màá pèyàn online, màá ṣe advert mi online. Wọ́n wá bá mi lọ́fíìsì mi tàbí màá lọ bá wọn lọ́fíìsì wọn, á discuss. Kí ló mú mi dé lálẹ́ àná? I'm here to discuss business. Ìyín ilé ọ̀hún ilé. I am here to discuss business because they are coming to me. Ẹ̀yin ọmọ rádaràdá tẹ̀ ń gbé ebu kálẹ̀ káàkiri ẹ lọ́ọ́ rí ṣí ọpọlọ yín. Tó bá jẹ́ pé torí owó ni mo fi jókòó mo fi ń ṣe kíní ó ti yẹ kí n ti sá mọ́ tán náà lé mi lórí ni. Tó bá jẹ́ pé torí oògùn tí wọ́n sà ní ó yẹ kí n ti parẹ́ Ọlọ́run ló rán mi níṣẹ́. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń bú mi gbogbo bẹ́ẹ̀ ṣe ń halẹ̀ mọ́ mi bẹ́ẹ̀ mi ṣe kí tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ wàláhì gbogbo bẹ́ẹ̀ ti ṣe ń ṣe ẹ̀ pátápátá kò dẹ́rùbà kò mímí rí àyà mi ò járí. Wàláhì azim summa billahi lazi la ilaha illa huwa bi rabbil kaaba àyà mi kò járí. Ẹ rò pé mo mi nǹkan ni wàláhì mo mi ìgbàgbọ́ sọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin làyà yín ọmọ já. Ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá ìlú Ògbómọ̀ṣọ́ ń kó bá wa. Ìwọ̀nba nínú yín tí ń sọ̀rọ̀ àbí tán ń ṣe nǹkan ní ìsìn wọ́n ń ṣe nítorí nǹkan kan kọ́ torí pé àbùkù ti kàn wọ́n. Wọ́n ń jàjà àbùkù tó kàn wọ́n ni kì í ṣe ìjà ìlú. Torí tẹ́ ẹ bá fẹ́ ja ìjà ìlú mọ́ èèyàn kan ṣoṣo nínú yín l'Ógbómọ̀ṣọ́ tó yẹ pé láàárín wákàtí 24 ṣọ́ọ̀pá náà gbogbo wàhálà tó wà nílùú Ògbómọ̀ṣọ́ tí ò ní ká wà láyà sókè. Mo lè karú yín 5 báwọn. Àtolówó ni o àtọlọ́lá ni o àtàlágbára ni láàárín 24 hours paná tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Ẹ wá sọ Ògbómọ̀ṣọ́ di Jerusalem táwọn èèyàn ń pòyì àbí Mẹ́kà táwọn àfa ń pòyì tán lọ tàwáàfù rẹ̀ tán lọ tán bọ̀ àwọn àfa òun gan náà bẹ̀rù Ọlọ́run láàka ìhun òṣìṣẹ́ bó lẹ́ ṣe ń ṣe wá sí yín náà bó ló ṣe rí lára yín náà. Ẹ ń lọ sílùú onílùfẹ́ fẹ́ lọ rí parí ìjà ẹ ń bá kan sọ̀rọ̀ ẹ ń fẹ́ kan lẹ̀ ẹ wá ń dìde ẹ wá tún sọ pé ẹ ń bẹ́ nìkan tí ò dá bẹ́bẹ́. Ṣé tí Islam kọ́ yín nìyẹn? Ọ̀rọ̀ àwọn àfa yìí ń rún mi nínú. Ẹ ò rí nǹkan fi mí ṣe. Tẹ́ bá sì rò pé ẹ rí nǹkan fi mí rọ wallahi tallahi láì wọ́n lọ́sùn lè mọ́ bọ́ọ̀lù ọba lọ mo ń lọ sọ́dọ̀ Ọlọ́run ọba. Amẹ́yìn gan náà ní lẹ́yìn. Ẹ wá sílùú ẹlẹ́fẹ́ wá ṣàtúnṣe. Ẹ lọ sígun kan figun kan lẹ̀. Ẹ̀yin tẹ́ wá tún wá lọ sígun méjèèjì ẹ wá jókòó di sìn ẹ ò wá lè rí pé lágbájá ìwọ ló jẹ̀bi lágbájá ìwọ ló jàre. Ẹ wọ́n àtàmọ́tàmọ́ ẹ lágbájá kàwé ni lágbájá ṣe kínní ẹ ti bọ́ sílẹ̀ ẹnì kankan sọ fún mi pé wọn ò ké ni. Gbogbo tẹ́yìn fi ń ṣayé ní ìṣiṣẹ́wé ni. Bàbá ṣé Adam yunifásitì ibo ni wọ́n lọ. Bàbá Kamalidin yunifásitì ibo náà lọ. Bàbá wa Indasalati professor wo ló bá wọn ṣe ló jẹ́ supervisor wọn ní yunifásitì. Ṣé gbogbo ohun táwọn eléyìí ṣe kalẹ̀ ṣé kò ṣe oore fún mi kò ṣe fẹ́yìn náà? Tẹ wá fi wà ń wára ẹ wá mú ẹ wá bayé jẹ́ ẹ wá ní ìwé ayé lókùn tẹ fẹ́ fi ṣe tọ́lọ́hún. Sọ ẹni tó bá mọ tọ́lọ́hún tí ò bá ti lọ sí yunifásitì tó bá yẹ kó kú mọ́ nínú ká tó wá pé ibi tán pé tí ń bá wọn fà wọ́n ní yunifásitì holder wọ́n ní certificated candidate tí èsè ọ̀kan tí kì í ṣe méjì. Àmọ́ torí pa níyàn ibi tẹ́ ń lọ lẹ́ ń lọ. Ẹ já bẹ̀rù Ọlọ́run. A ó pàdé lábala kejì pẹ̀lú ògo Ọlọ́run. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.